sọ ọkọ tún ti kú o ọlọ́pàá ò gbà kí aya sì kú ọkọ o ṣé ẹni pé ó lágbára. mo ń béèrè ọ̀rọ̀ kan nínú ilé lẹ́ẹ̀kan ẹ fún mi lésì kí ló dé. ó mọ̀ ọ̀rọ̀ tó ń béèrè. mo ní ṣé ó máa sin Gbádé báyìí ni láì rí ìyàwó ẹ̀ rárá. Gbádé kí wọ́n mọ̀ ṣe ẹni wọ́n ń dúró ìyàwó ẹ̀ fún ìwọ ọmọ pé tí ń bẹ́lẹ̀ ní pa òkú mọ́ àwọn tí wọ́n ń sunkún báyìí ariwo lásán ni à ń pa àní kí wọ́n lọ rèé sí kí tí ó lé ọ̀dà ìyàwó ìyàwó kò sábẹ́ sí kò tí ó bùkún rẹ̀ sí. ìyá lọ́kọ́. ọmọ náà kò dà. ẹgbẹ́ fàlẹ́ rẹ̀ kò sí tó ẹ má sọkún ẹ má sọkún ẹ kọ́ ẹ falẹ̀ rẹ̀ mọ́ ẹ jẹ́ pé ẹgbẹ́. Bàbá yín kọ́. Àwọn ṣe kí ni? alákejì ọ̀rọ̀ rẹ̀ ṣé iná ọmọ wọn. bẹ́ẹ̀ni èmi àti àbúrò mi. ọ̀gú. ó ṣe mí láàmú pé ọ̀tọ̀ ní kọ́ta wá ṣe ń bíbà ọ̀tọ̀ dẹ̀ ní kọ́ta bá àmọ́ tẹ́ bá fẹ́ mọ̀ kọ́ tí wọ́n ṣe ẹ máa wá sí station wa. ẹ jọ níbo ni station yìí àti pé kí ni arábìnrin yìí ṣe gan-an tẹ́ bá fẹ́ mọ̀ kọ́ tí wọ́n ṣe ẹ bá dé station wa ẹ máa mọ̀ àti pé AIF ní Ìkẹjà ní station wa wà. ọ̀gá ọlọ́pàá ẹ̀ ti sánú òkúrí abiyamọ. Let's go. ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ mi ì mọ̀ bóyá ẹ lè gbà mí láyè tó bá ṣeé ṣe kájọ bí ibi tó ń ti fẹ́ sin ọkọ. It's not possible. Ilé ara làwa náà bàtí òfin ò gbà wá láyè yẹn. Let's go. ìbànújẹ́ ní púpọ̀ ọlọ́pàá ò kí ayọ̀ sí ọkọ ṣé ẹ pé ó lágbára. ṣé rí nǹkan tí màá kàn fẹ́ kẹ́ ẹ ṣe fún wa ń sìn ni pé ẹ bá àwọn bọ́ìsì ń sọ̀rọ̀ kí ó jọ kí wọ́n máa tún fọ ọkàn mọ́ mi mọ́. kò sí pé ọgbà ẹ bọ̀tẹ̀ ẹ̀yin lóyà lọ́mọ bẹ́ẹ̀ sì máa tèkì láta help. ẹ ṣe máa ń ṣe ọ̀fìn yẹn lè fi hàn. irú kids báyìí máa pé kids tó le gan ni nínú ọ̀dẹ̀ máa ń the mother tó fi gbé ọdún iṣẹ́ náà yẹn. ẹ ṣe gan kò sí pé ok ọ̀dà.
come in. Lawyer. Ẹ káàsán. Ẹ kú ìjọ mẹ́ta. Ṣé wàá òkè ni? Báwo ni iṣẹ́? Iṣẹ́ mi náà. Àwọn ọmọ ló jíṣẹ́ fún mi pé ní pé ẹ fẹ́ rí mi. Ṣé ò sí? Kò fi bẹ́ẹ̀ sí. Kó má bàa sí náà ni. Èmi ni mo pè yín pé kẹ́ ẹ wá. N tó fà ní wípé mi ò ní fẹ́ kó di ọ̀la bóyá tẹ́ bá rí mi ẹ máa ní kàn sọ mí lóko ní títì àbí kẹ́ máa fún mi lépè. Ó ní mo ṣe wò wípé ọ̀nà wo ni mo lè gbà láti lè gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ because àtijọ́ ń bọ̀ tipẹ́ wọ́n dẹ̀ ní kó ń burúburú kó má kẹ́ nìkan mọ́ ni èèyàn tí ó kú làwọn mọ̀ bọ̀ ṣe wá nìkan tó kù yẹ tó bá di pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ lórí ọ̀rọ̀ ó ń gá ṣe kí ni àṣà ẹ̀wẹ̀ má bínú mo dẹ̀ fẹ́ fi ọlọ́run bẹ̀yìn bí tá a bá dé mo wí pé bẹ́tà kí n láwọn ṣe rí kéèsì tí à ń ṣe lọ́wọ́ ẹ̀ mo fi ọlọ́run Elédùmarè bẹ̀yìn ẹ jọ̀ọ́ mo láti ṣàfẹ́mi ara mi mo fẹ́ withdraw. Lọ́yà. Kéèsì. Kí ló dé? Ṣé ẹ má bínú mo kàn ń rọ̀ yín ni mi ò máyì láti introduce client mi sẹ́yìn kó máa bá ẹ ṣe kéèsì náà but for me please ẹ jọ̀ọ́. Lọ́yà. Ẹ̀yin nìkan lá ní kí lè fẹ́ kí n ṣe báyìí láti ìgbà tó gbọ́n wa ti wà láyé kó tó dé pé ó kú gan ẹ̀yin là ń lò ó wá dìsẹ̀ wá fẹ́ fi wálé bólé fẹ́ kí n gbé gbà. mo fẹ́ kẹ́ try láti understand mi o gbogbo aṣọ kan la máa ń sá lọ́rùn ọ̀bẹ́ ìgbà yẹn ṣe lọ tẹ̀yìn sí ṣé wàá dá kéèmí náà tó tẹ̀lé wọn káwọn family tèmi náà tún wà ní ọ̀fọ̀ ẹ ṣàánú mi. Olóyà ẹ má má ṣe báyìí ẹ má má ṣe báyìí ìwọ lọ́wọ́ ibi mo fẹ́ bọ̀rọ̀ ìgbà. ẹ má wọrí èmi àbáyọ wọn àkàn ṣe sí ṣe bọ. Yeah, Tanya.